Ìbùkún Ọlọ́run àánú rẹ̀, ojú rere, ìpamọ́ ààbò, oore ọ̀fẹ́ tí ò lódiwọ̀n yóò jẹ́ ìpín wa ní ọdún yìí, ní oṣù yìí, ní ọ̀sẹ̀ yìí, lọ́jọ́ èní àti ní gbogbo ọjọ́ ayé wa. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa bùkún wa lọ́pọ̀lọpọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní ìwé Genesis orí ìkọkànlá. Genesis orí ìkọkànlá ẹsẹ̀ kọkànléníọgbọ̀n títí dé ìkejìléníọgbọ̀n. Genesis orí ìkọkànlá ẹsẹ̀ kọkànléníọgbọ̀n títí dé ìkejìléníọgbọ̀n. Térà sì mú ọmọ rẹ̀ Ábrámù àti Lọ́ọ̀tì ọmọ Háránì ọmọ rẹ̀, ó sì mú Sáráì tí í ṣe aya ọmọ rẹ̀. Ábrámù pẹ̀lú gbogbo wọn sì jáde kúrò ní Úrì ti Kádíà láti lọ sí ilẹ̀ Kénáánì. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé Háránì, wọ́n tẹ̀dó síbẹ̀. Nígbà tí Térà pé ọmọ ọdún 205 ọdún ni ó kú ní Háránì. Ohun tí à ń wò ni fi arákùnrin Lọ́ọ̀tì sílẹ̀. Fi Lọ́ọ̀tì sílẹ̀. Fi Lọ́ọ̀tì sílẹ̀. Ẹ rí i pé ibi tí a kà yìí, bàbá Ábrámù tí í ṣe bàbá ìgbàgbọ́, Ábrámù ni bàbá ìgbàgbọ́, ṣùgbọ́n bàbá tó bí Térà ni. Úrì ni wọ́n ń gbé tẹ́lẹ̀. Ibùgbé wọn, ilé wọn nìyẹn. Ṣùgbọ́n àmọ́ Térà níṣe ló dà pé ó ní ìmísí kan nínú ọkàn rẹ̀ pé ó dàbí pé ibi táwọn wà yìí kọ́ ló yẹ káwọn wà. Ibì kan wà tó jẹ́ Kénáánì, tó jẹ́ ilẹ̀ ìlérí. Òun ló ní lọ́kàn. Bó ṣe kúrò ní Úrì, ète ẹ̀ ni pé kó lọ sí Kénáánì. Ṣùgbọ́n bó ṣe ń lọ, ó dé ìlú kan tá ń pè ní Háránì, ló bá dúró. Èròǹgbà ẹ̀ ni pé òun lọ Kénáánì. Àmọ́ tó sọ fún un, ṣùgbọ́n mo kàn wòye wípé bóyá ó ní ìmísí kan pé ẹ̀dọ́ kì í ṣe ibi tó yẹ ká wà ní. Ẹ mọ̀ pé nígbà míì èèyàn á rò nínú ọkàn rẹ̀ pé kò ń ṣèpele tó yẹ kí n wà ní, ó yẹ ń tẹ̀síwájú. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ìpòǹgbẹ yìí ó yàtọ̀ fún omi tá ń rí mu. Èèyàn lè ní ìpòǹgbẹ ṣùgbọ́n kó má rí omi mu sí ìpòǹgbẹ rẹ̀. Èèyàn lè sáré ṣùgbọ́n kó má ní okun. Ó fẹ́ sáré nínú ọkàn ṣùgbọ́n kò sí ẹsẹ̀ tó lè fi sáré. Àálàlà ọ̀tọ̀ ní nǹkan tí ó ṣẹlẹ̀ lójú ayé. Ohun tó ṣẹlẹ̀ sí Térà ní Kénáánì ló ń lọ. Ṣùgbọ́n ó dà pé ìgbà tó dé Háránì, ìrìn àjò náà sú pé ẹ wo ibí náà fara jọra wọn. Wọ́n jọra wọn. Èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀ lérí. Ibi tá a dé náà ká dúró ń bẹ̀. Ẹ sì mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé náà nìyẹn. Ọ̀tọ̀ ní ìpinnu téèyàn máa ní, ọ̀tọ̀ ní nǹkan tí ó padà ṣẹlẹ̀, ọ̀tọ̀ làlá. Ọ̀tọ̀ ní tí ó ṣẹlẹ̀ lójú ayé, ọ̀tọ̀ ní ìlépa, ọ̀tọ̀ ní tó wá dé bá wa. Ọmọ Ísírẹ́lì náà wọ́n ṣe gbéra kó lọ́dọ̀ Mósè, kì í ṣe gbogbo wọn náà ló padà délẹ̀ lérí. Bí ìrìn àjò ayé ṣe máa ń rí lọ́pọ̀lọpọ̀ gbà ní ohun tá a nílérò, òun kọ́ ní padà ṣẹlẹ̀. Àdúrà mi sáà ní wípé àní kú sọ́nà bí èéfín. Àní kú sọ́nà bí èéfín lórúkọ Jésù Olúwa. Nígbà tí Térà kú, tí í ṣe bàbá Ábrámù, Ọlọ́run wá farahàn fún Ábrámù gan báyìí pé Ábrámù gbọ́ o, mo fẹ́ kó kúrò nílùú ibi tó wà yìí. Nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 1, Olúwa sì wí fún Ábrámù, jáde kúrò ní orílẹ̀-èdè rẹ àti kúrò lọ́dọ̀ àwọn ènìyàn rẹ, lọ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn ọ́. Lẹ́yìn tí Térà kú, Térà lẹni tó ti kọ́ ní ọkàn ṣùgbọ́n kò lè débẹ̀. Lẹ́yìn ó wá fi hàn pé ìpè tọ́lọ́run pè Ábrámù láti lọ sí ilẹ̀ tó wọ́n fi hàn, ó fi hàn wípé ibi tọ́lọ́run ní fún ìran wọn ni. Ṣùgbọ́n ó jọ lójú mi pé àwọn ẹrù kan wà tí wọ́n dì tí ò jẹ́ kí wọ́n lè dì, tí ò jẹ́ kí Térà gan lè débi tán ń lọ. Ó dà pé ẹrù kan dàpọ̀ mọ́ wọn
tó mú kí Térà má lè dé Kénáánì nígbà tó jẹ́ ní tó ní lọ́kàn ni tó jẹ́ Háránì ló ti dúró. Ọlọ́run wá sọ fún Ábúráhámù, sórí ní tiẹ̀ kò nílùú yín o níbi ó wà yìí o, àwọn èèyàn kò lọ́dọ̀ wọn o, títí délẹ̀ tèmi ó fi hàn. Ẹ wo ohun tí Ọlọ́run sọ fún Ábúráhámù, kò nílùú yín, fàwọn èèyàn sílẹ̀, fàwọn èèyàn bàbá ẹ sílẹ̀, kúrò. Ihun tí Ọlọ́run sọ fún Ábúráhámù ní báyìí pé bí Térà bàbá rẹ̀ sì dé gbogbo ẹrù dání nígbà tó ń lọ, tó di Lọ́ọ̀tì, tó di igbá, tó di àwo, rárá o, tiẹ̀ báyìí ó gbọ́dọ̀ yàtọ̀ o, ìwọ ni ó kúrò lọ́dọ̀ àwọn ìdílé bàbá, ìdílé ìyá, ìdílé gbogbo wọn, kúrò lọ bí tèmi ó fi hàn. Ṣùgbọ́n nígbà tí Ábúráhámù ń kúrò nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 5, ó mú Sárà dání tí ò lè fi ilẹ̀ nítorí pé aya rẹ̀ ni. Wọ́n ló tún di Lọ́ọ̀tì sẹ́rù tí í ṣe ọmọ àbúrò rẹ̀, àti gbogbo ẹrù tán ní. Wọ́n sì kúrò ní Háránì láti lọ sí ilẹ̀ Kénáánì. Wọ́n débẹ̀, wọ́n délẹ̀ Kénáánì. Ṣùgbọ́n ṣe ló dàbí wípé àwọn tí Ábúráhámù dì dání, ó dàbí pé ó tako ohun tí Ọlọ́run bá a sọ, nítorí pé Ọlọ́run ní kó fi ilé bàbá rẹ̀ sílẹ̀, àwọn èèyàn rẹ̀. Lọ́ọ̀tì tó sì mú dání, ó dá mi lójú pé àwọn èèyàn rẹ̀ ni. Mo wòye sẹ́yìn báyìí wípé ṣé kìí ṣe Lọ́ọ̀tì tí bàbá rẹ̀ ti kú yìí, tí Térà mú dání ni ò jẹ́ kó débi tí ń lọ. Mo wòye bẹ́ẹ̀ ni ò, nítorí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ fún Ábúráhámù pé mi ò lè má dárúkọ o, ṣùgbọ́n máa kúrò nílé wọn o, fàwọn èèyàn ńlẹ̀ o, kó máa lọ bí tèmi àfi. So mo wò pé ńṣe ló yẹ kí Ábúráhámù kó mú ìyàwó ẹ̀ dání, wọ́n bá dẹ̀ lẹ́rù díẹ̀ kán dì. Ṣùgbọ́n kété tí Ábúráhámù lọ, ó ní Lọ́ọ̀tì, ó ní kì í ṣerú èèyàn bẹ́ẹ̀, òun ò lè fi ilẹ̀. Nítorí wá tá a rí ni pé lẹ́gbà tí Ábúráhámù ti mú Lọ́ọ̀tì sọ́dọ̀, ó ti sọ wóòdì, kó rójú rere lọ́dọ̀ Ọlọ́run mọ́ o. Ohun tá a tẹ̀ kà ní wípé a rí ibi tí Ọlọ́run tẹ̀ tún ti bá a sọ̀rọ̀ mọ́ níwọ̀n ìgbà tí Lọ́ọ̀tì wà lọ́dọ̀ ẹ̀. Èròǹgbà Ábúráhámù ni kí ó sọ Lọ́ọ̀tì, ọmọ àbúrò, kò ṣeé fi ilẹ̀, débi wípé nígbà tí wọ́n dé ilẹ̀ ibi tí Ọlọ́run ṣèlérí fún wọn gan, ebi àti ìyàn ló kọ́ kí Ábúráhámù káàbọ̀, tó fi sá lọ sí Íjíbítì. Ábúráhámù sọ Lọ́ọ̀tì di èèyàn ńlá, ṣùgbọ́n ohun tó sọ èèyàn gan di ńlá àti ti ọ̀run mọ́. Lọ́ọ̀tì rí ohun tí ó pọ̀, ó róhun ayé yìí, ó róhun mèremère, ṣùgbọ́n kò ní ìrírí ọ̀run. Lọ́ọ̀tì ń tẹ̀lé Ábúráhámù tó ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, tó kún fún ẹ̀mí Ọlọ́run, ṣùgbọ́n Lọ́ọ̀tì ẹ̀mí owó àti ìjà ní ń gbénú ẹ̀, ẹ̀mí tèmi nìkan. Ọlọ́run ní ń darí Ábúráhámù, ìfẹ́ ayé, ìfẹ́ kí ni màá ní, ìfẹ́ kí ni mo fẹ́ dì, ní ń darí Lọ́ọ̀tì. Ará nínú Olúwa, ó yẹ kó yé wa gbangba wípé a kì í ṣe olùgbàlà aráyé o. Bọ́lọ́run ò bá ran ẹnikẹ́ni lọ́wọ́, ẹ má bá a sọ̀rọ̀ àlàáfíà pé kò sí wàhálà, a kàn ń dán ẹ wò nítorí eléyìí ṣèdánwò. Ọlọ́run ni ò ṣetán láti ràn án lọ́wọ́. Nígbà tọ́lọ́run bá fẹ́ fìyà jẹ èèyàn, tí wọ́n lọ ń jókòó tì tó ń gbàdúrà fún, nígbà tọ́lọ́run ń wá èèyàn kiri pé níbo larákùnrin wà, ẹ jẹ́ ká pa, tó jẹ́nu ilé wa ló sá pamọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a máa ń ṣe bí ọmọ Ọlọ́run tí a kì í béèrè ìfẹ́ Ọlọ́run. Èròǹgbà tiwa ni pé a fẹ́ ràn yàn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn Lọ́ọ̀tì tá a mú dání gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa nínú àdúrà, oníṣẹ́ pẹ̀lú wa, ọ̀rẹ́ wa tímọ́tímọ́, olùmọ̀ràn ẹbí wa, ẹni tá a lè fọ̀rọ̀ ẹ̀ tá a lè kó yẹn kéré,
ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀tì náà ti ti ọ̀run mọ́ wa o nítorí wípé Ọlọ́run kò yàn wọ́n pẹ̀lú wa. Àwọn ẹni wọ́n máa ń wọ inú ayé èèyàn tí ìran wa àti ìlépa wa ká bẹ̀rẹ̀ sí wọ́lẹ̀. Lọ́ọ̀tù. Wọ́n á jẹ́ ká máa yí lójú kan bí ìjókòó ilé agẹrun. A máa yí lójú kan ni la máa wá wò pé kí ló ń fà á? Kí ló mú ìrìn àjò yìí fà á? Ó ti yẹ ká lọ ju báyìí lọ. Kí ló ń fà wá? Lọ́ọ̀tì tá a gbé sínú ẹrù ni. Àfìgbà tí Lọ́ọ̀tì tó fi Ábúráhámù sílẹ̀ nígbà tó di dandan pé wọ́n pínyà ni Ọlọ́run tó padà wá láti bá Ábúráhámù. Ìgbà tó lọ ni nínú ìwé Genesis orí 13 láti ẹsẹ̀ 14 títí dé 18. Genesis orí 13 ẹsẹ̀ 14 títí dé 18. Nígbà tí Lọ́ọ̀tì tó lọ tán tí Ábúráhámù òun náà wò ó rí i pé wàhálà fẹ́ dé. Ó sọ fún un pé wò ó má jẹ́ kí ìjà wà, jẹ́ ká yà lọ́tọ̀ọ̀tọ̀. Ìdùnnú àtayọ̀ ni Lọ́ọ̀tì ló fi bá a bá sì jẹ́ olùkàtàn àmọ́ lẹ́yìn tó kò lọ́dọ̀ Ábúráhámù àmọ́ bí ìpín ẹ̀ ṣe rí. So ó fi hàn wípé nǹkan kan wà lórí ọkùnrin náà tí Ọlọ́run ti rí tí ò fẹ́ kó ní ìpín kankan pẹ̀lú èèyàn tòun. Ṣùgbọ́n Ábúráhámù ò mọ̀ tiẹ̀ ní wípé òun fẹ́ ṣèrànwọ́. Ìgbà tí Lọ́ọ̀tì tó lọ lọ́lọ́run tó ṣíjú Ábúráhámù sí ní tó fẹ́ fi ṣe àtìrìn ẹ̀ ní ilẹ̀ Kénáánì. Ìgbà tí Lọ́ọ̀tì tó lọ l'Ábúráhámù tó gbégbé sí ọ̀tún tó tún pẹpẹ ẹ̀kọ́ tó tún lé ẹ̀kọ́. Ara ẹ jẹ́ kí Lọ́ọ̀tì lọ, a kì í ṣolùgbàlà aráyé, fi Lọ́ọ̀tì ilẹ̀ kó máa bá tiẹ̀ lọ. Fèèyàn ilẹ̀, Ọlọ́run ò yàn fún ọwọ́ ló ń wọ̀. Ọmọ tá ń gbà, èèyàn tá ń kó jọ, ọ̀rẹ́ tinútinú, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa o. Ọ̀rọ̀ Ọlọ́run sì ni ìlù àgídìgbo ni o. Ọlọ́gbọ́n ní ju ọ̀mọ̀ràn ní mọ̀ o. Bí a bá jẹ́ kí Lọ́ọ̀tì lọ, a máa ní ìpòǹgbẹ rere, ṣùgbọ́n ìpòǹgbẹ wa ò lè rómi tí ó tán. A máa láàlá rere, ṣùgbọ́n tá a bá jí ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀. A máa lépa rere, ṣùgbọ́n ìṣubú ò ní jẹ́ ká débi tá a ń lépa. Àfi ká fi Lọ́ọ̀tì ilẹ̀ o. Ta ni Lọ́ọ̀tì inú ayé wa? Ta ni Lọ́ọ̀tì nínú ìrìn àjò wa? Tá a sáfà ní àforí àfọ̀rùn. Nígbà míì Lọ́ọ̀tì òun gan ní fún rẹ̀ ní òrùn rẹ̀ mẹ́rù pé òun ó tẹ̀lé wa lọ. Àfi ká bẹ Ọlọ́run nínú ọdún tá a wà yìí kí Lọ́ọ̀tì kó má sọ ìrìn àjò wa di báṣubàṣu. Àwọn èèyàn kéèyàn tí a ti dì mẹ́rù, àwọn tí ń kùn bá a ṣe ń lépa láti súnmọ́ Ọlọ́run làwọn ń lépa láti jẹ́ nǹkan nínú ayé yìí. Bá a ṣe ń lépa tí ìpòǹgbẹ wà nínú ọkàn wa, ìpòǹgbẹ tí wọ́n gbà lọ́wọ́ wa. Ara kì í ṣolùgbàlà o. Èmi wòye wípé bí ọmọ Ọlọ́run, a sọ fún Lọ́ọ̀tì kó máa lọ ni o. Ṣùgbọ́n tí mo tún wò náà ni pé ọ̀pọ̀lọpọ̀ Lọ́ọ̀tì náà ti dégun ẹja mọ́ wa lọ́rùn. Bọ́rọ̀ bá sì di báyìí, Ọlọ́run là á bẹ̀ tì. Mo fẹ́ ká bẹ Ọlọ́run pé Lọ́ọ̀tì bá mi mú kúrò. Eléyìí tí mo rìn lójú kan tó. Lọ́ọ̀tì ayé mi bá mi mú kúrò. Jẹ́ káyé mi ó ní ìtẹ̀síwájú. Jẹ́ káyé mi ó gba ìtẹ̀síwájú. Jẹ́ kí ìran àti àlá mi kó ṣe Ọlọ́run. Bá mi mú Lọ́ọ̀tì kúrò. Ọwọ́ mi ò rán mọ́ Olúwa. Agbára mi ò gbé mọ́ Olúwa. Bá mi lé. Bá mi mú kúrò. Bá mi lé jìnnà sí mi. Jẹ́ kí ọ̀run mi kó tún sí, torí pé láìsí pé Lọ́ọ̀tì lọ, ọ̀run ò lè ṣí mọ́. Olúwa ṣí ọ̀run fún mi padà. Bá mi lé Lọ́ọ̀tì lọ. Já bẹ̀rẹ̀ sí bẹ Ọlọ́run bẹ́ẹ̀. Olúwa jẹ́ kí Lọ́ọ̀tì lọ o. Mo gbàdúrà fún wa lórúkọ Jésù Kristi pé Lọ́ọ̀tì yìí kò ní nípa lórí wa. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò lé Lọ́ọ̀tì lọ fún wa. Yóò fi ojú rere wò wá. Yóò fi àánú rẹ̀ wò wá. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé ní àti àkókò ìlọ àti ti láéláé. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù.